ara rẹ̀ sọ pé I don't believe in one Nigeria. Ó sọ bí ó sì pẹ̀lú ẹni tó jàjà nàdẹ́kò. Nígbà tó wá débẹ̀, wọ́n wá gbé ìwé kan lé lọ́wọ́. Ẹ máa gbọ́ béèrè mi o. Ìwé náà ni wọ́n ń pè ní 1999 Constitution. Èmi máa ń pèwé ọ̀ ní ìwé gbẹ̀mígbẹ̀mí. Wọ́n wá gbélé lọ́wọ́. Ọwọ́ abúra pé ìwé tí a gbélé lọ́wọ́ yìí o, ìhun tó wà nínú ẹ̀ ni wọ́n máa ṣe. Ẹ jọ̀ọ́, nígbà tẹ́ bá dórí àléfà báyìí, tán bá gbé ìwé yìí gan pàápàá tẹ́ tún gbélé yín lọ́wọ́. Ìwé tó jẹ́ pé ológun, tẹ́yìn náà sì mọ̀ pé ológun ló gbé kalẹ̀. Ó kàn ní we the people ni. Nígbà tán bá gbé ìwé ilé yín lọ́wọ́, ṣé ẹ wá lè kẹ̀yìn sí ìwé ọ̀hún ni? Ṣé kì í ṣe tí ìwé ọ̀hún sọ lẹ́yìn náà ó máa ṣe ni? Bàbá Sowore. Èmi ní ìbéèrè tèmi, àwọn èèyàn gbàgbọ́ wípé ìdààmú wa nìwé. Mo ti ń sọ ti pẹ́ sà pé ìwé 1999 Constitution yẹn, 1999 Constitution yẹn, ìwé fàyàwọ́ ni. Fàyàwọ́. And it's one of the things tó jẹ́ pé tí n bá jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tí màá kọ́kọ́ mo máa fàwé ẹ̀yà ni pátápátá. Ẹ wo ayé èèyàn ẹ bá ń fún láìkì, ẹ bá ń fún Sowore láìkì, ẹ máa ń pín ayé ò ní pín lọ́mọ jẹ inú kẹlẹ́ rẹ̀ ó Sowore. Wọ́n fàwé náà ya ni ìwé kábíyèsí. À ń gbọ́ yín. So mo lè ti sọ wípé because bẹ́ẹ̀ ṣe sọ ìwé yẹn ni ò jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú. Ìwé afanisẹ́yìn kò dẹ̀ ń ṣe kò yẹ ká máa pè ní constitution torí anything tó bá pè ní constitution ó ní láti go through a number of processes. Àwọn aráàlú kọ́kọ́ gbọ́dọ̀ dá constitution lẹ̀, àwọn aráàlú kọ́kọ́ tún gbọ́dọ̀ ratify kan bo ọwọ́ àtẹ lórí ìwé yẹn kó tó lè pè ní constitution. Àwọn military ló fi fàyàwọ́ gbé ìwé ọ̀hún wọlé. Ẹ jẹ́ kí n tú àṣírí kan fún. Nígbà tí wọ́n swear in 1999 constitution 1999 kò sí wọ́n ti printed ó sì wà ní printer torí wọ́n ṣe wúrúwúrú náà ni. So ìwé yẹn wà lára àkọ́tà àkọ́kọ́ máa fàyà torí òun ló fa gbòǹgbò wàhálà ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ sí Nàìjíríà yìí. Òun ni ò jẹ́ ká ní federation tí wọ́n tá à ń sọ pé à practice federal system àmọ́ unitary system of government and practice torí constitution yẹn àwọn ayédèrú constitution ni. Tẹ́ bá tẹ̀ wọnú constitution nígbà kan wọ́n rí i pé wọ́n lọ jí kọ ní níbòmíì lára ẹ̀ wọ́n jí kọ ní Singapore lára constitution wọ́n jí kọ ní America. Ìgbà kankan lọ́ọ̀yà kan rí nínú constitution yẹn pé ibi tó yẹ kán kọ Nàìjíríà sí wọ́n kọ America síbẹ̀. Ayédèrú constitution ayé àtọ̀ ni wọ́n gbé síbẹ̀. Àwọn dẹ̀ ti ń béèrè lọ́wọ́ wọn pé irú constitution ránù kò sẹ́ni nínú wọn tó lè defend ẹ̀. So ẹ̀ ń gbọ́ lẹ́nu mi mo tún sọ fún yín pé constitution 1999 àwa máa fàyà bọ́n ṣe ń gbé wa lọ́wọ́ báyìí la máa fàyà tá a máa dá constitution mìíràn sílẹ̀. Constitution táwọn aráàlú bá decide pé ìdí nìyí o tá a fi jíjọ wà pọ̀ ìlọsíwájú tí a fẹ́ ní òun la máa dá sílẹ̀. Kò dẹ̀ ní take wa ní more than 1 year láti create another constitution tó máa go through referendum tá a máa certify. Nínú constitution yẹn aláti fi síbẹ̀ bí àwọn aráàlú ṣe fẹ́ pé tó bá jẹ́ ẹnikẹ́ni wà nínú ìlú tó ń pè Nàìjíríà tí ò fẹ́ ṣe tí ò fẹ́ wà nínú Nàìjíríà mọ́ space àwa ń bẹ fún referendum láti fi Nàìjíríà sílẹ̀. Bó ṣe yẹ kí ìwé òfin ó jẹ́ ìyẹn gan ló máa jẹ́ kó rí Nàìjíríà pé ẹni tí ò bá fẹ́ lose Nàìjíríà tí ò bá fẹ́ káwọn aráàlú wọn á máa tún ìlú ṣe lọ́nà tó tọ́ àti tó yẹ. Tó yẹ yín ó ní mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé ẹ̀fẹ́ Ìgbò ẹ̀fẹ́ kí Ìgbò lọ. Tó yẹ ṣèbí tí wọ́n bá ní mò níyàwó burúkú sílé àbí ọkọ burúkú sílé tí ò lè padà lọ sílé lọ́mọ tí ò lè tọ́ lọ́rẹ́ ẹ̀tẹ̀ ṣe wọ́n á ṣe divorce náà. Ẹ̀yin kọ́ńkọ́ lẹ́ máa ní kókó máa lọ bọ̀ tí ẹ̀fẹ́ lọ síwájú ẹ̀fẹ́ tó fẹ́ lọ síwájú tirẹ̀ kò ní lọ síwájú tirẹ̀. Èmi ń sọ àwọn gbogbo nǹkan tí mò ń sọ yìí kò sí tó jẹ́ tuntun náà nǹkan tí mò ń sọ ibú ń gbàdá lọ ṣe campaign kò táwa sọ ní ìta gbangba rẹ̀ táwọn èèyàn bá sọ pé má sọ bẹ́ẹ̀
àwọn máa nígbà nǹkan tí bàbá Awólọ́wọ̀ nǹkan tí jẹ́ kí Awólọ́wọ̀ di president Nàìjíríà ni ó ti ń sọ tọ́jú. Ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn awòràwọ̀ wọ́n wo ìràwọ̀ Awólọ́wọ̀ ni? Ó sì nǹkan tí Awólọ́wọ̀ sọ jáde lẹ́nu ni ò jẹ́ kó di president. Wọ́n mọ̀ pé tó bá di president pé ó máa gba ẹ̀mí ẹ̀, wọ́n ti rí inú ara wọn. Ṣé Abíọ́lá sọ bẹ́ẹ̀ ni? Ṣèbí Abíọ́lá ṣèbí òwe ló fi di president Nàìjíríà, ṣáà máa pòwe. Ṣé wọn pa ni pẹ̀lú gbogbo òwe tó pa? Abíọ́lá ò sọ àṣírí kan tó fẹ́ ṣe Nàìjíríà. Ẹni wá bí lélẹ̀ àfi pòwe. Wọ́n bí ní win election tán, ṣé wọn gba ipò lọ́wọ́ ẹ̀, ṣé wọn padà. So ó kú dáa kí ọ̀kú sọ̀tọ̀ kí gbogbo ayé mọ ibi tó ń lọ náà, kẹ́ máa tún àwọn aráàlú jẹ, tẹ́ máa parọ́ fún wọn pé ẹ̀wọ̀n ò ní jẹ́ kẹ́ ní Biafra foundation. Ṣé báwọn náà lọ gbé Kánú padà wá ní Kenya? Ẹni tó sọ fún nígbà kí má wá sí Nàìjíríà kan máa gbé ni, wọ́n wá lọ síbi tó ń gbé ní Kenya, wọ́n lè lọ adopt ẹ̀, wọ́n kidnap ẹ̀, wọ́n bọ́ wa láti ìgbà tó ti gbé dé. Ṣé wọn ò jẹ́ kó mọ̀ nǹkan tó wọ́n á padà lọ pa àwọn èèyàn wọn ní South East. Mi sọ ni pé nǹkan tí mi ṣe ń sọ revolution yẹn, pé kí revolution kọ́kọ́ ṣẹlẹ̀, but in the process o èmi sọ pé èmi máa tẹ̀lé, máa support gbogbo ẹni tó ń jà fún ẹ̀tọ́ tí gbogbo ayé mọ̀. Àwọn of the ẹ̀tọ́ tí ọmọ ènìyàn ní ni pé wọ́n lè sọ pé àwọn fẹ́ ṣe nínú orílẹ̀-èdè tó bá wù wọ́n, wọ́n lè sọ pé àwọn ò fẹ́ orílẹ̀-èdè tí wọ́n pè ní self-determination. Ẹ̀tọ́ anybody ni láti ṣe self-determination. Ìyẹn lẹ ṣe máa rí mi ní court tí wọ́n bá kó àwọn Yorùbá nation people tí màá jà fún. Wọ́n kó Igbo náà wá síbẹ̀, màá jà fún, because mo ní believe pé self-determination is a fundamental human right. Then that's my position. Òun lẹ ṣe rí i pé mo máa ń torí bọ court. Nígbà táwọn DSS rí mi ń gan court tí ó nígbà kí ni ìwọ tó ń ṣe ìfilẹ̀, kí ló tún wá ń court? Tó bá gba ẹ̀mú nígbà ẹ̀mú, ẹ máa mú mi lọ, because gbogbo ẹ̀tọ́ ni mò ń jà fún. Tó bá ti di lórí ọ̀rọ̀ ẹ̀tọ́ èèyàn, kò sí ẹlẹ́yàmẹ̀yà lọ́rọ̀ tèmi. Bó jẹ́ rú, bó jẹ́ ọmọ o, màá jà fún ẹ. Bó jẹ́ Jew ni ẹ o, bó jẹ́ Gentile o, màá jà fún ẹ. Ṣóyé yín? Torí pé wọ́n ti bí wa nílẹ̀ Yorùbá. Wọ́n ní pé a kì í ní ìwọ̀fà àbí lọ́wọ́ ká tún lọ gba yàgò lọ́nà. Ṣóyé yín? A ní ti pé ká máa tanra wa jẹ pé wọ́n bá fìyà jẹ Ìgbòho kò ní kàn yín lára, wọ́n á kàn everybody lára. Tó bá fìyà jẹ Kánú kò ní kàn yín lára, ó máa kàn gbogbo everybody lára, because system tó ń fìyà jẹ àwọn èèyàn yẹn central system ni. Ó ní Yorùbá nú, ó ní Hausa nú, ó ní Igbo nú. Ká má tanra wa jẹ. Ṣóyé yín? Wọ́n lè máa fi ń tàn wá jẹ. Ìgbà tí báwa náà contest election ní last election, Èkó mo wà yìí náà, ó ti wá jẹ nìkan ló bá nílẹ̀ Yorùbá. Pàṣà ìyà lẹ́nu.